Portable tú àṣírí ńlá, obìnrin yìí ló pa Aláàfin Ọ̀yọ́ o. Olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tú sọ̀mù ni mo ṣe ìyẹn Queen Dami tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ mo jó rẹ̀ ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá mo jó dọ́tà ẹ̀ ó wá ní kí n jọ pé kí n sẹ́tù pẹ̀lú òun pé kí n síríọ̀sì pẹ̀lú òun mo débi níyàwó lé o máa bá lémi jẹ́ òun ní kí n jọ mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún máa ń sọ̀rọ̀ ń gbé ilé bíobì kò sí nìbàdàn kò sí lọ́yọ̀ ẹ wo àwọn olórí burúkú ni olórí burúkú thank God. ìlú mọ̀ọ́ká òǹkọrin fújì ni Saheed Babatunde Akorede tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá ló kọ lórin nínú àwo rẹ̀ kan pé ìbẹ̀rẹ̀ ìfẹ́ dùn gan-an ìbẹ̀rẹ̀ ìfẹ́ dùn ó ládùn joyin lọ òpin ìfẹ́ ló máa ń korò bíi jogbo eyín mẹ́nu fún yẹn á padà jọ tí a sín ojú olójú arédè á padà jọ tẹja. ọ̀rọ̀ yìí ti já sí òótọ́ láàrin gbajúmọ̀ òǹkọrin hip hop tẹnu kì í sìn lára rẹ̀ nì Habib Òkìkíọlá Ọlálọmí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable Sàásùsẹ̀ àti ọ̀kan lára àwọn ìyàwó sérékodé rẹ̀ Apọ́nbéporẹ́ Olórí Dámilọ́lá tí í ṣe ọ̀kan nínú àwọn olórí tí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Lámídì Àtàndá Adéyẹmí fi sáyé lọ. ìjà ti dé láàrin wọn àwọn méjèèjì sì ti pín gàárì kálukú wọn ti pọ̀ sókè rajà nígbẹ̀yìn àmọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ irú ìṣẹ̀lẹ̀ yìí kò lè lọ níbò kẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Portable ọkùnrin tó fẹ́ràn láti máa dáṣà wàhálà yìí ti gbé fídíò kan sójú òpó ayélujára rẹ̀ níbẹ̀ ló sì ti tú àwọn àṣírí kan nípa ìyàwó tó ń ṣe bàbá aláàánú rẹ̀ yìí ó ní orí ló kó òun yọ lọ́wọ́ obìnrin náà tí kò fi rí òun pa nítorí Dámilọ́lá yìí ló pa Aláàfin Ọ̀yọ́ Lámídì. nínú fídíò náà Portable ṣàfihàn ilé fúláàtì tó rẹ́ǹtì fún olórí Dámilọ́lá láti fi hàn pé obìnrin náà ti kó ẹrù rẹ̀ bó ṣe ń ya fídíò náà ló ń sọ pé káwọn olólùfẹ́ òun bá òun dúpẹ́ o wàhálà ti kúrò láyé òun. ó ní ẹ̀yin fáǹsì mi ọlọ́run ó ṣe o Queen ti lọ o ìyẹn Queen Dami tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ tí mò ń bá Aláàfin Ọ̀yọ́ tọ́ ọmọ because Aláàfin Ọ̀yọ́ wọ́n ti kú kọ́lọ́run fọ̀run kẹ́ wọn nítorí wọn ni mo ṣe bá wọn tọ́mọ olóṣó ló ń ṣe kiri o èmi ni mo dè é mọ́lẹ̀ agbára tí mo ní oògùn tí mo ní ni mo fi dè é mọ́lẹ̀ kò dẹ̀ ròyún ní níṣe ló ń kọ̀ǹpìléènì lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ń lọ sí online tó ń ṣe orí burúkú tó ń ṣe ṣìnà tó fi pa Aláàfin Ọ̀yọ́ lọ́jọ́ sí ó fẹ́ fi pa mí ó fẹ́ ba ilé mi jẹ́ polygamy ló gbé wá ẹ wò ó ti sá lọ ọlọ́run ó ṣe o eegun eléegun ọlọ́run kò ní jẹ́ ká gbé eegun eléegun ẹja ẹlẹ́ja kúrò fún mi bá tiẹ̀ lọ jọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wò ó bí kú pẹ̀lú ìyàwó mi ó fẹ́ balẹ̀ mi jẹ́ gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi ló bí kú pẹ̀lú ọlọ́run ló ní kó má balẹ̀ mi jẹ́ lórí burúkú. wá mi ò tiẹ̀ gbọ́ ọlọ́run ó ṣe o èèyàn tó fògùn mú mi mo gbọ́ pé ó fẹ́ fògùn mú mi ni orogun oko ó ti padà sá lọ. ẹ ó rántí pé láti bí ọjọ́ bíi mẹ́ta kan ni lọ́gbọ́lọ́gbọ́ ti ń ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ méjèèjì yìí Portable kò sì fi ọ̀rọ̀ ọ̀hún bò gbogbo bó ṣe ń lọ láàrin òun àti olórí Dami àti ọmọ tó bí fún Aláàfin ni olórin tó ń pe ara rẹ̀ ní ìkà of Africa yìí ń tẹ́ pẹpẹ rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì fáwọn olólùfẹ́ rẹ̀ láìpẹ́ yìí ni Portable tó tún máa ń pe ara rẹ̀ ní ìdààmú àdúgbò ṣàlàyé lórí ìkànnì Instagram rẹ̀ pé wàhálà ìyàwó Aláàfin yìí ti fẹ́ pọ̀ ju tòun lọ ó lóbìnrin náà ní ìgbónára ó sì ń jowú ó fẹ̀sùn kàn pé ó jáwọ́ ilé ọtí òun ìyẹn odógúnbà ó sì lé àwọn obìnrin tó wà níbẹ̀ dànù ìyẹn àwọn gbélépawó tó ń ṣọ̀rọ̀ ajé nílé ọtí òun àti pé gbogbo àtijẹ àtimú ọmọ Aláàfin tó gbé wá fẹ́ òun lòun gbọ́ bùkátà àtìyá àtọmọ síbẹ̀ tí kò mọ̀ fóun ó ní kò mọ̀ọ́re gbogbo ẹ̀sùn yìí ni olórí Dami pàṣàmọ̀mọ́ nínú ọ̀rọ̀ ìṣinilétí kan tó gbé sórí ìkànnì rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024 yìí pẹ̀lú gbogbo ẹ̀ náà wọn kò rí ọ̀rọ̀ ọ̀hún yanjú aáwọ̀ ọ̀hún sì ti dé ògógóró rẹ̀ báyìí
Dami ti palẹ̀ ẹrù rẹ̀ mọ́ nílé Portable, bẹ́ẹ̀ ni Portable fẹ̀sùn kàn pé òun ló pa Aláàfin Ọ̀yọ́ tó wàjà lọ́jọ́sí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye.